Hello. Hello, sir. Ẹ káalẹ́ sà. Ẹ ti wà lórí afẹ́fẹ́ kí lẹ̀ ń là kọjá sà. Ẹni tí mò ń là kọjá pọ̀ sà. Alákọ̀ọ́kọ́ mo fẹ́ ìyàwó kan tẹ́lẹ̀. Ìyàwó yẹn tí mo wá fẹ́, màmá ẹ̀ kọ́kọ́ sọ pé kò fẹ́ pé kó fẹ́ Christian. Pé Muslim làwọn fẹ́ kó fẹ́. So eventually ó ṣàlọ fẹ́ ẹlòmíì. Ìgbà tó ṣàlọ fẹ́ ẹlòmíì yẹn, báyìí bí mo ṣe bá ń sọ̀rọ̀ ń sọ̀kò sí Nàìjíríà mọ́. Ìyàwó kejì tí mo wá tún wá padà wá fẹ́ ọmọ Ṣákí ni. So láti ilẹ̀ nìyẹn ti máa ń ṣe bákan bákan tó yẹ pé àwọn fámìlì mi gan ò fẹ́ kí n fẹ́. Ọ̀nù ìfẹ́ tèmi àti ẹjọ́ wa láàfẹ́ ojú máa kọ́kọ́ fún mi ojú máa tó fún mi. Bọ̀ ọ̀fíìsẹ́ǹtì láìpẹ́ yìí ó ti tó ọdún méjì báyìí. Òun náà ṣáà ti fi mí lẹ́yìn tí ó ti lọ. So àti pé màmá àti ẹ̀ náà poison mind ẹ̀. Bọ̀tẹ́ pé mi change mind àwọn ọmọ mi pé ẹni tèmi nífẹ̀ẹ́ nìyẹn. Torí ìsìnbọn ti lọ báyìí nítorí pé ọdún méjì ó dẹ̀ lọ pẹ̀lú ọmọ méjì báyìí. Ìgbà tó máa fi lélẹ̀ náà kò jẹ́ kí mọ̀ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí mọ̀ actually ibi tó wà. Ló wà nìbàdàn báyìí. Tí n bá wá pè é, tó bá yẹ pé mi bá sẹ́ndì owó sí i, tí n bá wá pè é, kò wá ní jẹ́ kí n fẹ́ bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀. Àmọ́ màá sọ fún mi pé kí n sẹ́ndì owó sí òun, kí n sẹ́ndì owó sí òun. Ẹ jẹ́ kí n máa tó àbí tó bá wà, tí n bá máa tó àbí tó bá wà, kò sí iye tó nídìí tí fi ṣe fún ẹ. Ìgbà tó máa pè mí tí màá tún wá rí bá sọ̀rọ̀ dáadáa ló sọ fún mi pé èyí bébì yẹn ó wà lọ sí onídìí báyìí kankan. Àdábẹ́rí dé èkó lèmi náà dẹ̀ ti ṣiṣẹ́, èmi náà dẹ̀ ṣẹ̀ ti hospital dé ni. Pásítọ̀ church wa ló ṣàpadà sí mi náà bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé kí n má wo títì lọ́mọ lára kí n tó wá sẹ́ǹdì owó yẹn sí i. So láti ìgbà yẹn báyìí tí n bá wá pè báyìí wọ́n á máa sọ fún mi pé kí n má máa fi kọ́ disturb òun pé nígbà tó ń bá fẹ́ bá mi sọ̀rọ̀ ló máa pè mí. Wọ́n sọ pé tó bá ti wà ní ọkọ mi ni ó ń ṣe ní tó ń ṣe nǹkan tuntun jẹ́ kí n mọ̀ kí n má dẹ̀ máa fi kọ́ disturb ẹ̀ wọ́n á máa sọ fún mi pé ṣèbí interview èmi ti rí invitation card tí wọ́n upload ní tó mi fi sọ bẹ́ẹ̀. Ok tó bá ti bẹ̀rẹ̀ irú statement olúwa lò fún mi yẹn pé kí n má máa disturb ẹ̀ lórí fóònù bí ọ̀rọ̀ yẹn ti wá jẹ́ nìyẹn báyìí ní ìsìn ìfẹ́yàwó mi àwọn kan sọ fún mi pé ó ṣì ń padà bọ̀ kí n ní ìṣòro èmi náà wá rí i pé lásìkò yìí náà pé kí n ní ìṣòro so ọ̀rọ̀ yẹn yé mi mọ́tò jẹ́ kí n pèsè. Kí ni èjì yín sà? 38 sà. Ìyàwó àkọ́kọ́ yín ìyẹn tiẹ̀ ó bí ọmọ mélòó fún yín? Ẹyọ kan ni sà. Ṣé ẹ fẹ́ ní ṣùlọ́kà ní àbẹ̀yẹ kò fúnra yín lóyún ẹ̀dẹ̀ gbéra yín sínú ilé? Àfẹ́ra ní ṣùlọ́kà sà. Ó kàn lóyún tiẹ̀ nígbà yẹn. Bẹ́ẹ̀ ni sà. Ṣùgbọ́n tẹ́lẹ̀ kejì nǹkan ṣe fẹ́ ní ṣùlọ́kà ní àbíyẹ náà kàn lóyún ni. Èyí tó ṣẹlẹ̀ ní pé bàbá àti màmá ẹ̀ ò jọ gbé papọ̀ so wọ́n wá sọ pé ká má ti ṣe gbagba dúdú nǹkan àkọ́ṣà lọ yọjú sáwọn fámìlì dáàdì ẹ̀ gbà ẹ̀ wọ́n wá láwọn máa bá dáàdì ẹ̀ sọ̀rọ̀ ètò dáàdì ẹ̀ bá ti gbọ́ngbà náà pé àwọn máa pè wá pé ká wá ṣẹ́ ní